rẹpẹtẹ. Òní ọjọ́ ìkejìdínlógún oṣù kẹfà ọdún ní ṣàyájọ́ ọjọ́ tàbí Samuel ọmọ Aníṣú lówó sínú ayé mi. Aya rẹ̀ Olúwabùnmi àtàwọn ọmọ rẹ̀ John àti Ifrem àwọn ọlọ́rọ̀ mi wá bí. Wọ́n ní kí wọ́n kí ọbí ológun ẹrú. Wọ́n ní kí kí ọbí ọlọ́gbọ̀n wọ̀fà. Mo ní ẹ̀gbìn mọ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Are-Ekiti níṣẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀. Ọmọ olóbì, ọmọ ọlọ́pẹ̀, ọmọ ẹ̀yìn mẹ́rin ẹ̀yẹ, ọmọ olóbì ìkóso rúwérúwé, ọmọ olóbì ìkóso rọra roko, ọmọ olóbì ìkan lára igi so. Bẹ́ẹ̀ ni wọ́n pò kí ilé àwọn bàbá tẹ́yìn. Ọmọ olóbì kan ṣẹ̀ nínú ọ̀nìkan ọ̀sẹ̀rù ayamọ ni. Ìṣojú ríro kan o. Èsì dálẹ̀ ibi tí ni. Ọmọ alágbádó mú yẹnà ṣòro. Bàbá kú yẹnà ni mí sọdún bá pé orúkọ mọ́kọ nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ alágbàdo rárá o. Àrìmọ̀nà gbé sínú àgbàdo. Káàríra aya, ká èrè aya. Àbọ̀ ọmọ gbẹ̀yìn ni wọ́n pè lọ́mọ eléyìí ìṣòro gbọdọ̀. Ọmọ eléyìí ṣèkúrú kan sí. Ọmọ aṣùrọ̀ bìtìbìtì gbóhùn ọlọ́run wí ni wọ́n pò kí ilé àwọn bàbá tẹ́ni. Ọmọ akùnlérí àjà kan mọ́lẹ̀ rẹ̀ kẹ́kẹ́kẹ́. Mo ló ń gbọ́dún o. Aṣèyí ṣàgbọ́dún lórúkọ lọ́rùn ọba. Ẹnìkan kì í káṣe láì igbó nínú ajé bí. Ọ̀nì báwo náà jà wẹ́rẹ́wẹ́rẹ́ láṣẹ àdáni wáyé. Òkè òkè ilẹ̀ múrù sí o. Ọ̀nì rẹ̀lẹ̀ lórúkọ